Adékúnlé Gold àti Simi ni wọ́n ti kéde ìbejì ọmọ tuntun báyìí. Ayọ̀ abara tíntín òun náà ni ọ̀rọ̀ dà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ sì ti ń kí wọn kú oríire. Eyín gbajúgbajà òǹkọrin ni Adékúnlé Gold àti aya rẹ̀ tó náà jẹ́ olórin Simi, eléyìí tí àwọn méjèèjì ti kí káàbọ̀ báyìí ìbejì làǹtìlanti méjì lásìkò yìí. Nínú ọ̀rọ̀ kan eléyìí tí Adékúnlé Gold tó fi sí ojú òpó ti Snapchat rẹ̀, ibẹ̀ náà ni ó ti kọ síbẹ̀ tí ó sì kọ wípé òun béèrè fún ọmọ kan ṣoṣo ṣùgbọ́n Ọlọ́run ti fún òun ní ọmọ méjì báyìí, eyín ìbejì làǹtìlanti. Lẹ́yìn tí Adékúnlé Gold kọ èyí tán, òun náà ló tún fi àwòrán aṣọ méjì eléyìí tí ó pè ní double trouble síbẹ̀ tí àwọn èèyàn sì fi ń sọ bẹ́ẹ̀ wípé ìbejì òun náà ni ọmọ eléyìí tí Adékúnlé Gold àti Simi kí káàbọ̀. Oríṣiríṣi ọ̀rọ̀ ìkíni kú oríire náà ni ó ti wá ń lọ lásìkò yìí níbi tí àwọn èèyàn ti ń kí Adékúnlé Gold àti aya rẹ̀ Simi kú oríire. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olólùfẹ́ ni wọ́n sọ di mímọ̀ wípé àwọn ò mọ̀ wípé ọmọ eléyìí tí Simi lóyún rẹ̀ òun náà ni ó ti tó bí, látàrí wípé kò pẹ́ yìí òun náà ni wọ́n fi hàn wípé àwọn méjèèjì òun náà ni wọ́n ti jọ ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń retí ọmọ tuntun. Nínú fọ́nrán kan eléyìí tí wọ́n kọ́kọ́ fi léde, òun náà ni a ti rí Simi níbi tí ó ti fi hàn wípé òun wà ní inú oyún ọmọ tuntun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ ti wá ń kí wọn kú oríire báyìí wípé wọ́n kú oríire. Fún àwọn ìròyìn bí èyí sí ẹ kàn sí wa lójú òpó ẹ̀rọ ayélujára gbogbo pẹ̀lú Diamond TV Channel. Ẹ ṣé púpọ̀.